lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù mẹ́wàá náírà ajínigbé tún pa ọkùnrin yìí. Gbogbo ìrètí àwọn mọ̀lẹ́bí ọkùnrin oníṣòwò pàtàkì kan ọ̀gbẹ́ni Okechukwu Elebele láti rí ẹni wọn gbà padà láàyè gẹ́gẹ́ bí ìlérí táwọn agbébọn tí wọ́n jí gbé ṣe ló já sí pàbó àti ìbànújẹ́ ńlá, torí lẹ́yìn táwọn ajínigbé náà gba mílíọ̀nù mẹ́wàá náírà lọ́wọ́ wọn tán, kàkà kí wọ́n tú ẹni wọn tí wọ́n jí gbé sílẹ̀ lálàáfíà, níṣe ni wọ́n pa á. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lágbègbè Òwòrè Àkọkà níjọba ìbílẹ̀ Àdàtọ́ ìpínlẹ̀ Imo tí ìṣèlú abínibí olóògbé ọ̀hún, ibẹ̀ ni wọ́n ti jí gbé. Aláròyé gbọ́ pé abúlé Oruma ìpínlẹ̀ Anambra ni wọ́n ti padà rí òkú bàbá ọ̀hún lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2023 yìí, níbi táwọn amòòkùnsìkà ẹ̀dá náà wọ́ òkú rẹ̀ jù sí lẹ́yìn tí wọ́n gbẹ̀mí ẹ̀ tán. Ẹnìkan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí àmọ́ tí kò dárúkọ ara rẹ̀ ní àwọn olùgbé abúlé Oruma ló jẹ́ kí wọ́n rí òkú náà nígbà tí òórùn kò jẹ́ kí wọ́n gbádùn ni wọ́n bá lọ wo ohun tó lè fa irú òórùn burúkú bẹ́ẹ̀. Sí ìyàlẹ́nu wọn, òkú kan ni wọ́n bá níbẹ̀. Wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Nígbà táwọn agbófinró débẹ̀ tí wọ́n yẹ òkú náà wò dáadáa ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ọkùnrin oníṣòwò mọ́tò kan nílùú Èkó, ìyẹn Define Ike Motors, táwọn mọ̀lẹ́bí ẹ̀ ti ń wá ní òkú ọ̀hún. Lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ keje oṣù karùn-ún ọdún yìí ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra DSP Tokuwa Ekege fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé, a sì ti gbé òkú ọkùnrin náà fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Imo fún ìwádìí àti kí wọ́n lè sọ̀nà bí wọn yóò ṣe rí àwọn tí wọ́n dá ẹ̀mí ẹ̀ légbodò mú. Ó ní níṣẹ́jú àwọn mọ̀lẹ́bí olóògbé náà làwọn fi gbé òkú rẹ̀ fún wọn. Wọ́n ní ìwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí àti pé iléeṣẹ́ ọlọ́pàá méjèèjì ti ìpínlẹ̀ Imo àti Anambra yóò fọwọ́sowọ́pọ̀ láti mú àwọn afurasí náà. Ismail Adéyọ̀ ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.